Oya, ẹ má ti lọ. Ẹ jẹ́ a jọ wo fídíò yìí. Ẹ jẹ́ a jọ wò. See, Governor Oyinlola is so jealous of me and jealous of the Adeleke family. He contested with my neighbor. In fact, Sherubawan, the first executive governor of Osun State, brought him, to come and do politics after he retired from the military. So he has never supported the Adeleke family, and we're always supporting him. And it's good that he did not support me because he have a trend. Because maybe if you go and support me, anything can happen. In 2000 and when I was wanted to do Senate, he did not support me. In 2018, when they cheated me, and Mr. President, may so rest in peace, President Buhari, came here to Osun and said, this election in 2018, we win it by remote control. You have to answer, you know about that. He did not support me. And in 2022, he did not support me. He went to go and bring the secretary to the state government, Akibade. Throughout Osun State, they have only 7,000 votes. And he's one campaigning for him all over. He's from Old Roti, Okuku. In his hometown, I always beat him there. In his unit, I beat him there. All he does is talk, doing proverb. Is that proverb that people will come and vote for? And when immediately I won, he came back to me. Say, oh, we need to, don't let us fight. Don't let us do this. I said, okay, no problem. Because I have a forgiving spirit. He complained to me, he doesn't have a car. And I gave him a new car. He collected a new car. Then he went to APM again. From APM, 2 days ago, maybe the APC have given him money or whatever. He changes again that he will not support me. So he's a paperweight. I'm not worried about him. That it's not going to affect anything. I just want to clarify that. Thank you very much. Of course, it's election week, and as a matter of fact, the Ojobo ọ̀rọ̀ ìpínlẹ̀ Ọ̀ṣun náà la mọ̀ sọ. Àkọ́kọ́ ní èèyàn ló gbé kòkò dé gbòòrò kó tó dẹbọra o. And problem tí mo máa ń ní pẹ̀lú ẹ̀yin olóṣèlú tí ẹ máa ń ní lọ́kàn pé ṣe dáadáa fáráàlú yìí tàbí tẹ́ máa ń ní lọ́kàn láti ṣe dáadáa fáráàlú yìí ni wípé ẹ máa ń mọ̀ ìyá ọ̀ṣọ́jọ̀ṣọ́ lọ. Yeah. Problem tí mo máa ń ní pẹ̀lú ẹ̀yin olóṣèlú tí ẹ máa ń ní lọ́kàn láti ṣe dáadáa fáráàlú ni wípé ẹ máa ń mọ̀ ìyá ọ̀ṣọ́jọ̀ṣọ́ lọ. When you know it is only the citizen, the people in the state you want to have direct dealing with, why don't you just be an independent candidate? Why must you ride on people's platform? Don't you know the political parties you are seeing today are people's structure, are people's platform? Àwọn ẹgbẹ́ òṣèlú tẹ́ ń rí lẹ́ni, all the political parties you guys are seeing today are people's structure. Ìlàkàkà ìgbìyànjú ìsapá òun làálàá àwọn kan ni. Ẹ lọ tú di PDP wò, àwọn kan ni wọ́n kóra àwọn jọ tí wọ́n lọ ọ̀dọ̀ INEC tí wọ́n register ẹ̀. Ẹ tú di APC wò, àwọn kan ni wọ́n kóra àwọn jọ tí wọ́n lọ ọ̀dọ̀ INEC tí wọ́n register ẹ̀. Ẹ tú di ADC wò, bàbá ara fún wóṣù ọjọ́ sí, àtàn kan ni wọ́n kóra àwọn jọ tí wọ́n lọ ọ̀dọ̀ INEC tí wọ́n register ẹ̀. Ẹ tú di Accord wò, àwọn kan ni wọ́n kóra àwọn jọ tí wọ́n lọ ọ̀dọ̀ INEC tí wọ́n register ẹ̀. So all these political parties are people's structure. Are people's structure. So if you know you only want to have direct dealing with Aralu, why don't you just run as an independent candidate? You can simply run as an independent candidate. If you know you want to have direct dealings with Aralu, you don't want to report to any godfather. You don't want anybody to be asking you for anything. You should run as an independent candidate, not running on people's structure, running on people's sweat, running on people's struggle, running on people's platform. And at the end of the day, mo wà ní lè bèrè nǹkankan. Torí mo ṣe fọ́nrán kan lánàá níbi tí mo ti sọ̀rọ̀ nípa pé ṣé Oyinlola ṣe yẹ kó máa bèrè mọ́tò kó tó di pé pé Oyinlola kalẹ̀ pé bàbá kí lẹ fẹ́. Ẹnìkan comment síbẹ̀ pé mo wà lára àwọn tó ń bàlújẹ́. Pé ṣé Oyinlola ló yẹ kí wọ́n mọ̀, ṣé Oyinlola ló yẹ kí Adeleke ó mọ̀ fún lówó ni àbí aráàlú ló yẹ kó mọ̀ ṣe dáadáa fún. Ṣèlú mọ́ o. Ọ̀tọ̀ ni ṣèlú, ọ̀tọ̀ ni ṣẹgbẹ́ o. Tó bá ti jẹ́ pé structure ẹgbẹ́ ló lò dìbò wọlé, bàbá wa ṣẹgbẹ́ o.
aya hunt ẹ down ni o bá da dọ́là tó bá ti jẹ́ structure ẹgbẹ́ ló lò wàá ṣẹgbẹ́ o aya hunt ẹ down yà ní dìbò ẹlẹ́ẹ̀kejì wọlé aya lé ẹ lọ ní o amọ̀mọ̀ yàyà lé ẹ lọ ní o tó bá ti jẹ́ pé structure ẹgbẹ́ ló lò tó fi dìbò tí kì í ṣe tàráàlú you can simply go before aráàlú and have direct dealings with them now. Nígbà tó ṣe pàrọ̀ ló fẹ́ ṣe dáadáa fún you can simply go before them and tell them ẹ dìbò yín fún mi as an independent candidate. You can go before them as an independent candidate and let's see how far you can go. Tó bá ti jẹ́ wípé ìyẹn ló fẹ́ but tí ìbá ti ṣe yẹn àwọn ẹgbẹ́ wọ̀nyí àwọn bàbá wọ̀nyí ṣe àgbékalẹ̀ ẹgbẹ́ wọn based on their struggles and their sweat ni o. Àwọn náà gbogbo wa náà la mọ̀ pé nínú gbogbo nǹkan tá a bá ṣe wàhálà lé lórí láyé afẹ́jẹ́ ń bẹ ni. Nínú gbogbo nǹkan tá a bá ṣe wàhálà lé lórí láyé afẹ́jẹ́ ń bẹ ni. So if you should start ẹyẹ gọ sẹ́yìn kankan the fact remains this man ò ṣe dáadáa fẹ́gbẹ́ òótọ́ ọbẹ̀ nìyẹn. The only issue I'm having now is the fact that he refused to accept the fact that ṣe dáadáa fẹ́gbẹ́ òótọ́ ọbẹ̀ nìyẹn. See, I don't even have ṣẹlẹ̀ rí ọ̀rọ̀ aráàlú tẹ̀ ń wí gan. I've been saying it countless times pé aráàlú ló kéré jù lọ nínú ọ̀rọ̀ ètò ìdìbò. Like ọ̀rọ̀ aráàlú ló kéré jù nínú ètò ìdìbò. Tó bá jẹ́ pé aráàlú really matter bẹ́yẹn, then why is it pained that people are leaving him? Like people that matters in Osun state politics, why is it pained that they are leaving him? Because all I can hear in this interview is my family. Of course you have family. Kò dẹ̀ sẹ́ni tó wọ̀ bọ́ látọ̀run. Gbogbo àwọn yòókù náà wọ́n ní family àtó ti létọ̀ gbogbo yín. And if you know your family and all that, you can simply use their name as a party to contest. It's not that kò lọ́fà. Kì í ṣe nǹkan tó rìn jìnnà rárá. See, I am not giving up on you, but the fact remains we should speak the truth to you, sir. Not as if I'm giving up on you or anything, but we must tell you the truth. Baba, ìgbà tá bá fi wíkà la fi san. Pàápàá jùlọ ń gbò tí ẹ jẹ́ pé èèyàn ló gbé kòkò dé gbòòrò kó tó dẹbọra. Èèyàn ló mọ̀ kòkò láti lé tó fọwọ́ ara rẹ̀ gbé dé gbòòrò káyé ó tó mọ̀ bọ̀ kòkò ń bẹ̀. So what are we saying? Before you become the executive governor, you are just as good as an ordinary member nínú ẹgbẹ́ tí wọ́n mú as an aspirant, a member tó di aspirant tí wọ́n mú lọ bá àwọn àgbààgbà ẹgbẹ́ pé ẹni ní ẹja lo ẹ dákun. We know how politics works. Ọ̀rọ̀ òṣèlú lèmi ń sọ yìí kì í ṣe tàráàlú. So if you are not a politician, o ní láti jẹ́ olóṣèlú kí n tí mò ń sọ ètò lè yí ẹ dáadáa. If you are not a politician, sún sẹ́yìn. Ọ̀rọ̀ onírú alátakọ́ ni mò ń sọ. Ọ̀rọ̀ ẹ̀yin aráàlú onídìbò kọ́ lèmi ń wí. Ọ̀rọ̀ olóṣèlú lèmi ń sọ. Kò sẹ́ni tó fẹ́ ṣiṣẹ́ tí ò ní jẹ nínú iṣẹ́. That is just the fact. Oyinlola tó di paperweight politician lónìí. Ó ti ṣèrànlọ́wọ́ rí náà. Oyinlola tó di paperweight politician lónìí ó ti ṣèrànlọ́wọ́ rí. So what are we saying? And oníkálùkù náà rè in one way or the other. Orúkọ téèyàn bá ní ní platform ẹ̀. Ṣé bí Yorùbá ní ó kọ ọmọ ní ìdánú ọmọ? Orúkọ téèyàn bá ní ní platform ẹ̀ náà. Orúkọ téèyàn bá ní àwa igan. Bóyá jẹ́ pé a wà lónìí ìta àti ìtóbi jù báyìí lọ tó jẹ́ pé to the glory of God a ṣì máa ga jù báyìí lọ. Àmọ́ iye tá à ń rí nínú platform wa. Pẹ̀lú orúkọ tẹ́ ẹ dámọ̀ yẹn funny thinker. Mo mọ iye tí mo ń generate every month. Ká tó máa sọ pé irú àwọn Oyinlola ọmọọba kùnrin Ọlágúnsóyè Oyinlola ọmọ Oyinlola olókùkù. Láti gbàwo. Ṣé rò pé easy ni kéèyàn tó jagun débi irú àwọn Oyinlola jagun dé nínú ayé. Kéèyàn tó fi ààfin ilé ọlá ńlá. Kéèyàn tó wá gbójú ogun lọ fún orílẹ̀-èdè Nàìjíríà kó tó wá gbabẹ̀ wá di major general kó tó wá gbabẹ̀ wá di ọ̀gá ológun ní inú ìpínlẹ̀ kí wọ́n fi ṣe gómìnà ológun lẹ́kọ̀ọ́ lé lọ́jọ́ sí kó tó wá gbabẹ̀ tó wá dé ìpínlẹ̀ Ọ̀ṣun wá lọ́dún mẹ́jọ gẹ́gẹ́ bí gómìnà. Kò rọrùn, is a brand on his own, forget politics. Oyinlola is a brand. The fact that you can mention someone and ó máa ríngì bẹ́ẹ̀lì nínú brain èèyàn táwọn èèyàn máa mọ̀ wípé okay so nìkan ní Oyinlola ìpínlẹ̀ Ọ̀ṣun ni. Ó ṣe wá jẹ́ pé tẹ́ ẹ bá dákọ̀ Oyinlola ó jẹ́ pé ọ̀dọ̀ rẹ̀ lọ́kàn yín ọ̀lọ́. Ẹ lọ type Oyinlola sí Google kẹ́ bóyá yóò gbé Oyinlola mi wá. Oyinlola náà ni yóò gbé wọn ọmọ olókùnkùn náà. So brand ni kò sí tó burú nu kéèyàn ó jẹ́ nínú brand ẹ̀ ń tẹ̀yìn ẹ ti làákùn lé lórí ni. Why do you want him by your side if it's not that important? It's important.
so kò sí tó burú nu kéèyàn jẹ́ inú brand ẹ̀ èmi lè mọ́ like èèyàn ṣùgbọ́n síbẹ̀ tí nǹkan kan bá fẹ́ against ẹni yẹn tí màá dẹ̀ side ẹ̀ I'm not a fan of Oyinlola àmì èèyàn ò tẹ́ náírà kan ìmọ́lẹ̀ rí n ò yẹ ṣe olóṣèlú Ọ̀ṣun ntẹ́ rí ẹ bá dógúndógún kẹ́ dọ́gbọ̀ndọ́gbọ̀n wàhálà rí ayé gbogbo yín nìyẹn but the fact remains èyí tó bá ṣe òótọ́ ọ̀rọ̀ bẹ́ẹ̀ jẹ́ ká sọ àwọn bàbá wọn wọ̀nyí ti làágùn wọ́n ti jìyà wọ́n nú òrùn yànrán nínú òjò wẹ̀rẹ̀ wọ́n ti pẹ́ àti máa ṣe bọ̀ wọn nínú ẹgbẹ́ àbí nínú orúkọ tí wọ́n ń build fúnra wọn lóde ilẹ̀ yìí so kò tí ì ṣẹ̀ṣẹ̀ nínú kí wọ́n ó jẹ nídìí pẹpẹ ńgbà tí wọ́n ti ṣe ń bẹ̀ lọ́jọ́kọ́jọ́ wọ́n ti ṣe ń bẹ̀ láti ìgbà pípẹ́ sẹ́yìn ẹ̀ṣẹ̀ wàá dà nínú kí wọ́n jẹ níbi tí wọ́n ti ṣe. So and it's even a disrespect on Oyinlola's name ká mọ̀ pé Oyinlola complained of not having a car. I gave him a car. How much is the car? How much is the car? Honorarily, governor ń fún àwọn ọba gan ní mọ́tò ká tó mọ̀ sọ former governor. Honorarily, governor ń fún ọba ẹsẹ̀ kùkù mọ́tò ká tó mọ̀ sọ pé former governor. So irú Oyinlola ń complain of not having a car. I gave him a car. Ìgbà tá a bá fi wíkà ńlá fi máa san padà. Ojú tó bá sì róru wọ̀ ọ̀dẹ̀rẹ̀ kan fọn náà. Èyí tẹ́mi rí ń bẹ̀ ni wípé just like I've been saying for the past 2 days, you are not really taking this re-election seriously. Yeah, you are not taking it serious. But at the end of the day, wetin go be. All things being equal. But èyí tó wà ń bẹ̀ ni wípé mo kàn fẹ́ correct impression aráàlú. Pàápàá jùlọ impression tí ẹ̀yin olóṣèlú wọ̀nyí mọ́ tẹ́ mọ́ fún aráàlú àti ojú tí ẹ mọ́ ń jẹ́ kí wọ́n fi wo àwọn bàbá àṣàlẹ̀. Àwọn bàbá àṣàlẹ̀ yìí wọn kì í ṣe bàbá burúkú o. Ṣé ẹ ti rí bì kan tí wọ́n lẹ pátákó sí rí pé àwọn ẹni tí wọ́n jẹ gómìnà nínú ẹgbẹ́ wa kò sí o àbó o ti rìnrìn jọ́ kankan bá bì kan pàdé kí wọ́n sọ pé vacancy for governor tí wọ́n pè ọ́ pé kọ́ wá àbó orí bì kan kí wọ́n sọ pé àwọn ẹni tí wọ́n bá wa lọ ilé ìgbìmọ̀ aṣojú ṣòfin House of Rep wanted o ò lè rí wọn yìí pé èèyàn fúnra lára wọn ni wọ́n lẹ́gbẹ́ wọn lẹ̀ ìwọ lọ lọbẹ ọfẹ lọbẹ o ẹ sì mọ bí ẹ ṣe ń ojú tá a bá fi ojú tá a bá gun yìí ká ń bá sọ̀kalẹ̀ yìí o torí pé kì í ṣe ojú líle yìí kì í ṣe ojú tá a fi ń bá wọn lò ńgbà dépò tán la fi ń bá àwọn bàbá wọn yìí lò nígbà tá a nílò ìrànlọ́wọ́ wọn lọ́jọ́ sí o kó tó di pé aráàlú mọ̀ wá àwọn bàbá yìí ni wọ́n pùṣì wa àwọn ní pílátífọ̀mù tí wọ́n pùṣì wa nínú ẹgbẹ́ o ìgbà tó di pé ẹgbẹ́ pìrìsẹ́ǹtì wa ìgbà yẹn ni wọ́n tó gbé wa lọ wájú aráàlú o àwọn bàbá wọn wọ̀nyí ni o so kò sẹ́sẹ̀ nínú kí wọ́n ṣe níbi tí wọ́n bá ti jẹ o òótọ́ ọbẹ̀ nìyẹn o aráàlú tí wọ́n one way traffic ni wọ́n kò kàn wọ́n ní aráàlú care about òní pé lágbájá ti ṣe dáadáa fún wa ṣùgbọ́n àwọn tí wọ́n gbé lágbájá wa ń kọ èèyàn ló gbé kòkò dé gbòòrò náà. Am I mistaken? Am I missing something here? Èèyàn ló gbé kòkò dé gbòòrò. Ìkòkò táyìn ń bọ lónìí tó dẹbọra yẹn èèyàn kan ló gbé débẹ̀. Bí wọn bá gbé débẹ̀ yóò sì wà lọ́ọ̀dẹ̀ tí wọ́n máa pọn mi sí. So what are you telling me? What are you telling me? If you know you want to have direct dealings with aráàlú, why can't you just run as an independent candidate? Just go as an independent candidate and face them. Not you saying ojú tútù tẹ́ fi máa ń kájọ àwọn bàbá yẹn tán ngbò wá lógún bá jẹ lọ́gbọ̀n ó jẹ bọ̀ náà sáwọn tí ẹ gbé platform tí wọ́n lẹ̀ at the end of the day ṣé wọn ò ní béèrè nǹkan kan ni èmi gan platform yìí tẹ́mi gan rẹ́ńdà yìí ṣé èèyàn kankan pé èèyàn máa ṣòṣèlú ń gímù mi báyìí ní gímù mi tọ́ọ̀ bá pè mí pé bàbá ẹ gbà ẹ̀sẹ̀ bì rèé o ẹ gbà ẹ̀jẹ̀sẹ̀ bì n ò ní bọ́ dá sí ọkàn ṣòṣèlú ẹ̀ lórí ìtẹ́ ni kéèyàn máa ṣòṣèlú ní gímù mi báyìí ní gímù mi tó o bá mẹ́sẹ̀ bí wà ní bọ́ dá sí òṣèlú ẹ̀ o kàn ṣe lórí ìtẹ́ ni lémi gan platform la pé náà ẹ̀kọ́ àtàkàlẹ̀ pé platform ni ṣẹ́yìn òkè wọ́n yéèyàn kàn mọ́ dìde ńjọ́ kan ní ó kàn Oyinlola dìdìrín ń Oyinlola ni ẹ̀yìn tí ní dìdìrín kan tó Oyinlola rí èèyàn ń dìde ńjọ́ kan yọkàn di Bísí Àkàndé àbẹ́ èèyàn ń dìde ńjọ́ kan lọ́kàn fò ga lórí Tinubu irọ́ ọlọ́sùkú ọlọ́bọ ni ní bá ń fò òkì ọkàn fòǹjọ́ kan lọ́kàn dolóòkọ ní gbogbo èèyàn bá dá ọmọ lọ́ọ̀bà mátà ní society wọ́n jagun débẹ̀ ní àmọ́ iye òjò tó ti rọ̀ tọ́pọ̀lọpọ̀ omi ti sàn gba bí afárá àmọ́ iye òjò tó ti rọ̀ tílẹ̀ ti fàmú so ẹjẹ́ afáwọn àbáyé náà ní kírẹ́dìtì wọn kò yìí sí kírẹ́dìtì kankan bì kankan jẹ̀sẹ̀ bì lọ kò sí kírẹ́dìtì kankan bì kankan jẹ̀sẹ̀ bì lọ
mọ gbẹ́sẹ̀ bí wọ́n pọ́ ọmọdé tó bá mọwọ́ wẹ̀ ó yẹn kọ́ bá gbà jẹun kò sí mọwọ́ wẹ̀ kankan bí kankan Yorùbá kóòdì ọ̀rọ̀ yẹn ni ẹ̀sẹ̀ bí wọ́n ń pè mọwọ́ wẹ̀ ẹ̀sẹ̀ bí ni ẹ̀sẹ̀ bí ni ẹ̀sẹ̀ bí ni ẹ̀sẹ̀ bí ni fact nìyẹn. àwa tá àti ìdẹ́dà kan ń bi àwọn Oyinlola bá dé nínú ayé yìí gan-an bọ́ọ̀ bá ń sòṣèlú ní gímù mi báyìí tọ́ọ̀ bá ti gbẹ́sẹ̀ bí wà ní bọ́ọ̀ dá sí òun sòṣèlú ẹ̀ lórí téètì ẹni mo tún lè sọ pé mọ̀ gan tí màá tún bí mi sí máa sọ pé mi ò dá ọmọ ó yá mi ò tó wá mọ̀ ó kẹ́ wù ọ́ kó sòṣèlú tiẹ̀ lórí téètì ọ̀dọ̀ tiẹ̀ ni èmi ò dá ọmọ sótú tẹ́ so ẹ jọ mo dẹ̀ ti study kìíní yẹn mo rí i pé láàrin ẹ̀yin tí ẹ máa ń ṣe dáadáa fáráàlú yìí òun ni ìwà ìmoore sí àwọn lídà ẹgbẹ́ yìí pọ̀ sí jù ẹ̀yin tẹ́ máa ń ṣe dáadáa sáráàlú ni ẹ ní ìwà ìmoore sí àwọn àgbààgbà ẹgbẹ́ lọ́wọ́ jù ẹ change àwọn tí wọ́n ń ṣe dáadáa sáráàlú gangan ni wọ́n wá máa àgbà ẹgbẹ́ tọ́jú Ọlọ́run ló wá mọ bọ́rọ̀ yẹn gan tiẹ̀ ṣe rí gan olúwa mọ fi ń jẹ́ kó mọ́ ń dùn mí because àwọn àgbààgbà ẹgbẹ́ wọ́n dìtẹ́yìn wọ́n máa dìtẹ́yìn wọn ní jẹ́ kẹ́ ẹ rí second term ṣe so àwọn aráàlú àwọn bínú pé kí ló tán deny wa ní máa yìí náà máa yìí ṣe dáadáa fún wa ó ń ṣe dáadáa fún yín lóòótọ́ kò ṣe dáadáa sáwọn àgbààgbà ẹgbẹ́ kò mọwọ́ wẹ̀ ṣé káwọn àgbààgbà ẹgbẹ́ títì tí ń ṣeun ibẹ̀ ni ẹ làwọn ò lọ ganu sí ṣé wọ́n ń yọ sìmẹ́ǹtì títì jẹ ni ọ̀ yọ̀ ọ̀dà orí títì lọ́ba máa kan jẹ àwọn abáyẹn náà nílò ẹsẹ̀ bíi ẹ mẹ́jà atanra wa èmi ò gbé ọkọ̀ owó aráàlú fún ọ ṣùgbọ́n ń ọmọ bí ó ti fẹ́ rí ọ̀sàmàdéhùn tíjọ́ ń bẹ láàrin yín kó tó di pé tí ọ̀ wájú ẹnu òfìfo ìdún yẹ̀mùyẹ̀mù òótọ́ ọbẹ̀ nìyẹn ẹ mẹ́jà pa ọ̀tara wa jẹ́ bó òótọ́ ọ̀rọ̀ bá wọn lọ́jà tó ku ẹyọ kan ọwọ́ máa burú mọ́kù lẹ́ẹ̀ ti rí òótọ́ ọbẹ̀ níyàwó ní parọ́ nǹkan fún yín so ẹ mo dẹ̀ ti ń sọ ó kù ọjọ́ méjì báyìí fún yín láti act fast èmi ò ní wíjú bá ń lọ o. ó ta social media àtúntìdé o. ká fọrẹrẹ polongo iṣẹ́ ni la fi fara sajẹ́ bí ìṣẹ́ṣẹ́ fún ìdí rèé tá a fi ṣèdásílẹ̀ iléeṣẹ́ ó ta social media concept iléeṣẹ́ tó mọ ti fún tẹ̀dọ̀ bá a ṣe ṣàgbékalẹ̀ fọ́nrán ìpolówó ọjà jingle production lọ́nà tí fi jẹ́ ìtẹ́wọ́gbà fáyé lórí rédíò tẹlifíṣàn tàbí social media iléeṣẹ́ wa ó ta social media concept àmọ́ oríṣiríṣi ọgbọ́n àti ìpolówó ọjà tó yẹ fún iléeṣẹ́ àtòkòwò yín bó ṣe straight line tàbí dialogue bó sì jẹ́ drama poetry tàbí music format lẹ fẹ́ ṣe pẹ̀lú owó péréte ó ta social media concept ní ẹ pè a ní àwọn akọ́ṣẹ́mọṣẹ́ alóyin lóhùn fresh offer artist pẹ̀lú ohun tó ta ṣánṣán ọjà wo lẹ́ ń tà iṣẹ́ wo lẹ́yìn ṣe irú kéde wo lẹ fẹ́ ṣe ẹ pè wá bá wa sọ̀rọ̀ sójú òpó 07063291779 ibi gbogbo lọ́wọ́jà wá dé ó ta social media concept níbi gbogbo nígbàkúgbà.